Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Mo tún dé dédé àsìkò yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá òun náà ni àwa máa ń gbé yẹ̀wò ní ojú fọ́nrán yìí. Bí mo ti jí láàárọ̀ yìí ni ọ̀rọ̀ yìí bá mi jí gẹ́gẹ́ bí orúkọ mi Oyèbámijí. Àwọn Yorùbá máa sọ ọ̀rọ̀ kan tàbí kí n pè lówe tàbí kí n pè ní ẹnà ní ayé ìjọ́un tí wọ́n máa ń ní àkàrà tú epo. Léyìí tó túmọ̀ sí wípé àṣírí tú. Ẹ jẹ́ á wò dáadáa. Wọ́n ní àkàrà tú sepo. Ǹjẹ́ àkàrà lè tú sepo gbóná? Rárá. Àmọ́ ǹjẹ́ ohun tí à ń pè ní ọ̀lẹ̀lẹ̀ tí olóyìnbó ń pè ní mọ́ínmọ́ín, ǹjẹ́ ohun tí à ń pè ní ọ̀lẹ̀ ṣó lè tú sómi? Bẹ́ẹ̀ni, ọ̀lẹ̀lẹ̀ tí ò bá tí ì jiná tó bá tú sómi yóò bomi lọ ni. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. Àmọ́ àkàrà tí a dín pẹ̀lú epo gbóná ǹjẹ́ ó lè tú sepo mọ́? Láíláí. Àkàrà tí a dín tí ó bá bímọ tá a máa ń pè lọ́mọ àkàlùkù. Àmọ́ tí ọ̀lẹ̀lẹ̀ tó bá tú, ọ̀lẹ̀lẹ̀ tí ò tí ì jiná, ṣé ẹ mọ̀ pé tútù tá a bá ti lọ̀, tá a bá ti bu ẹ̀wà tá a ti lọ̀, tá a bá ti bù sínú epo, ṣé ẹ mọ̀ pé yóò kó gidi gan tí ó dín papọ̀ ni. Àmọ́ tí a bá mú ọ̀lẹ̀lẹ̀ tá a jù sínú omi, tá a fi sínú ọ̀rá, tá a bá jù sínú omi gbóná, ṣé ẹ mọ̀ pé tí irú ọ̀rá náà bá ya, ṣé ẹ mọ̀ pé yóò bomi lọ ni. Ibẹ̀ ló ti yẹ ká máa sọ pé ọ̀lẹ̀lẹ̀ tú sómi. Léyìí tó yẹ kó túmọ̀ sí pé àṣírí tú. Tá a bá sọ pé àkàrà tú sepo, kò bá ọ̀rọ̀ yẹn lọ délẹ̀. So ẹ jẹ́ ká ṣe ìwádìí ọ̀rọ̀ yìí dáadáa. Ká ṣe ìwádìí rẹ̀. Ká dẹ̀ mọ̀ wípé bó ṣe yẹ kó rí nù. Torí tá a bá sọ pé àkàrà tú sepo, epo gbóná la máa mọ̀ pé a máa ń fi àkàrà dín. Ẹ̀wà tí kò bá tí ì bọ́ sínú epo gbóná láti dín papọ̀ kì í ṣe àkàrà. Ẹ̀wà lílọ̀ la máa ń pè. Bóyá ó sì lórúkọ Yorùbá kan tí mi ò tí ì rí tàbí tí mi ò tí ì gbọ́. Ẹ̀wà lílọ̀ nǹkan méjì la lè fi ṣe. A lè fi ṣe àkàrà tàbí ká fi ṣe ọ̀lẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni, ọ̀lẹ̀lẹ̀ ni mo sọ pé olóyìnbó ń pè ní mọ́ínmọ́ín. So fún ìdí eléyìí, ẹ jẹ́ ká ṣe àtúnṣe correction lórí bá ṣe máa ń lò wípé àkàrà tú sepo. Rárá, ọ̀lẹ̀lẹ̀ tú sómi. Ṣé ẹ mọ̀ pé ẹ̀wà tá a bá ti dì sínú ọ̀rá, tá a bá ti dì báyìí, tá a bá ti jù sínú omi gbóná, tí ń bá ti ń jiná lọ́wọ́ wọ́n sọ pé wọ́n ń ṣe ọ̀lẹ̀lẹ̀. Kódà kó ṣe pé kì í ṣe ọ̀rá gan ni wọ́n fi dì, kó jẹ́ pé ewé àkókò tá fi máa ń pọ́n ọ̀lẹ̀lẹ̀ ni, tàbí kó jẹ́ pé ewé kòkó ni wọ́n fi pọ́n, tó bá fi lè tú báyìí àṣírí tú nù, ó ti dànù nù. Àmọ́ àkàrà a ó ti dín ni pẹ̀lú epo. Àkàrà ò lè tú mọ́. Àfi tá a bá ń jẹ lásẹ̀sẹ̀ máa yá, tá a máa bù. Àmọ́ mọ́ínmọ́ín tí wọ́n tó yẹ pé ọ̀lẹ̀lẹ̀ ní Yorùbá, tí a bá ti lè fi sínú nǹkan kan, tí nǹkan bá fi lè ya pẹ́rẹ́, àṣírí tú nù. So tí a bá wá fẹ́ lo ọ̀rọ̀ yẹn wípé àkàrà tú sepo, ẹ má jẹ́ ká lò. Ẹ jẹ́ ká tún ọ̀rọ̀ náà ṣe ní àwa ọmọ Yorùbá òde òní. Ká sọ wípé ọ̀lẹ̀lẹ̀ tú sómi. Tàbí ká sọ pé ọ̀lẹ̀lẹ̀ tú sí eéṣan. Eéṣan tá a bá fẹ́ fi ṣe ọ̀lẹ̀lẹ̀, ẹ mọ̀ pé yóò lomi lábẹ́ náà. So ẹ fẹ́ kan jẹ́ ká máa sọ pé ọ̀lẹ̀lẹ̀ tú sómi kì í ṣe àkàrà tú sepo. Àkàrà tú epo, àṣírí rẹ̀ tú. Ọ̀lẹ̀lẹ̀ tú sómi, àṣírí rẹ̀ tú. Òun ló yẹ ká máa lò. Ẹ ṣeun. Ire o. Ẹ dákun ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa tí ẹ sì mọ̀ pé gbogbo bá ti ń sọ yìí náà ni ẹ nífẹ̀ẹ́ sí. Ẹ dákun, ẹ bá wa share rẹ̀, ẹ bá wa tàn án ká. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé a ti ń ṣe nǹkan kan níbí. Ẹ̀yin náà ẹ wá má gbàgbé láti ṣe kíni o, láti fi ọwọ́ kún ọwọ́. Kẹ́ subscribe sí orí YouTube channel wa, Kunle Blog TV. Kẹ́ ẹ sì tẹ̀lé wa ní orí ẹ̀rọ ayélujára Facebook ní ojú ìwé, kí ẹ sì tún tẹ̀lé wa lórí
Instagram page wa Kunle blog Kunle_blog òun ní Instagram page, Facebook wa ní Kunle blog. Ẹ ṣeun.